ẹjá tún rán wa létí àníṣe gbàgbé ṣe rántí kí ni ìjàmbá tó ṣe erémọdé eré alẹ́ tá a máa ń ṣe láyé ìjọ wọn náà àbẹ́ẹ̀lẹ́ ti gbàgbé ni ẹ má gbàgbé ẹ ṣàrántí àbẹ́yìn ọ̀rántí ni ẹ mọ̀ pé irú àkókò báyìí eré inú òṣùpá ni máa wọ́pọ̀ lára àwọn eré inú òṣùpá tó jẹ́ pé a máa ń láǹfààní àti máa ṣe dáadáa tó wọ́pọ̀ dáadáa èyí náà mọ̀ ẹ mọ̀ bá àti ìjọ máa ṣe ẹ mọ̀ onírúurú àrà tá àjọ máa dá bá a bá kọ́kọ́ fi bí orin a fi wọlé a fi póẹ̀mù a wọlé bí ẹni tí ìyá tí ó pàlọ́ àbí bàbá tí ó sọ̀tàn fún àbí wọn ò bá tì sí ń kalẹ̀ ẹ mọ̀ bá àti ṣe máa ṣe ṣe ti wá gbàgbé náà nù ni lẹ́yìn bá láǹfààní àti rántí ẹ bá ń pe ẹnìkan lára àwọn tẹ̀jọ́ ṣe kíké lálẹ́ òní ẹ pé wọ́n mọ gbẹ́tò yìí Fáròyọba mo ti létí pọ́n mo létí ń bọ̀ mo lé fòrò kọ́kọ́ sórí àga àlééfé tó èmi rèé mo dúdú rekete ní bíi tìmọ́tì alágolo àbẹ́ẹ̀ rí ṣẹ́ wàá pẹ́ rèé èèyàn ni ẹ máa bọ̀ wójú ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ wa Facebook ẹ rí tí wọ́n kó nábò mi gan ni o kẹ́ ẹ tó lè rí mọ́ wò dáadáa ẹ ṣe gan ẹ jẹ́ agbáná ara wa díẹ̀ mọ́ bọ̀. Ta ló ń pariwo? Ọmọ èṣù ló ń pariwo. Ta ló ń pariwo? Ọmọ èṣù ló ń pariwo. Àbí ìwọ ni? Rárá èmi kọ́. Ọmọ Ọlọ́run lèmi ṣe. Ọmọ èṣù ló ń pariwo. Àbí ìwọ ni? Rárá èmi kọ́. Ọmọ Ọlọ́run lèmi ṣe. Ọmọ èṣù ló ń pariwo. Ọmọ èṣù ló ń pariwo. Ọmọ ọba Fáúsá, kí ló fi ṣe Fáúsá? Ọmọ ọba Kàlàbá, kí ló fi ṣe Kàlàbá? Olóko kílẹ̀ ní o, ó jàgbàdo lóko. Olóko kílẹ̀ ní o, ó jàgbàdo lóko. Ẹ má wẹ̀yìn o, wẹ̀wẹ̀, ẹ má ṣòfófó, òfófó, ẹ má jalè mọ́. Olè, ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí. Ìdí ọ̀rẹ́ mi jàláńjòlò. Ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí o. Ìdí ọ̀rẹ́ mi jàláńjòlò. Ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí. Ìdí ọ̀rẹ́ mi jàláńjòlò. Ìdí ọ̀rẹ́ mi lèmi ó fi sí o. Ìdí ọ̀rẹ́ mi jàláńjòlò. Olè kò lè bá. 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 Aláǹgbá jábọ́ sórí bọ́sẹ̀ sáré mọ́tò gbá ìyá rẹ̀ ń gbé lọ ṣọsibítù kó tó débẹ̀ bọ́sẹ̀ ti kú dókítà sọ pé bọ́sẹ̀ ti kú. Mr. Macaroni riding on the bicycle. Do you want to marry me, Mr. Macaroni? mo lérò pé ẹ rántí díẹ̀ ara àwọn níta máa fi bẹ̀rẹ̀ eré inú òṣùpá láyé ìjọ wọn nánú nígbà wà ń kéékèèké ìní ọmọ bóyá àwọn ọmọ wa sìn bóyá ẹ gbà wọ́n láyé àti máa ṣe àní ayé ti wá dáyé kóńkó jábẹ́lẹ́ báyìí tó jẹ́ pé a ti ń káàmpù ara wa sínú ilé àráàyè ṣeré pamọ́ kò sí pé à ń bọ́nu káà kan sínú káà míì ẹ̀yin ọmọ àsìn tẹ́ ń láǹfààní àti máa gbọ́ mi èmi ọ̀sọ̀rọ̀ ọkọ̀ ilé là á pè ní káà láyé gbàùn àbọ̀nù káà kan àwọn agboolé ńlá báyìí tẹ́mọ̀ káà òkè káà àṣàlẹ̀ ìmọ̀ béèrè lọ́wọ́ àwọn bàá mi yín àti màá mi yín bẹ́ẹ̀ ti ń gbọ́ mi lálẹ́ pé kí ni ń jẹ́ káà Fáròyọba tí ń yànnàná lọ́wọ́ wọ́n bá ń ṣàlàyé fún yín àwọn káà tó jẹ́ pé ń máa ń láwọn àtẹ́rígbàjà báyìí àwọn ẹnu ọ̀nà wọn ọ̀pọ̀lọpọ̀ ẹnu ọ̀nà inú káà ni ò láwọn ẹnu ọ̀nà kò lágànrán dì
ẹ làwọn gba sọ̀rọ̀ ibi àgbẹ̀ ibi páànù káàmì báyìí wọ́n ti yí àmù síbẹ̀ wọ́n yí àmù síbẹ̀ ọmọ àwọn gan ló tiẹ̀ ló láǹfààní àti mu omi inú àmù. Kí ló kọ tá a máa ń pe àwọn ọmọ iléèwé tí wọ́n ń bẹ nínú omi inú àmù? Ǹjẹ́ tí ẹ̀ mọ̀ àwọn panwítí tí wọ́n ń bẹ ń bẹ̀ tí wọ́n ń bẹ ń sàlẹ̀ àmù nínú rẹ̀ ẹ ti mọ̀ Bí ìdákọ̀ abiyamọ ni ká yí o. Mo dèjì mo bá rí. Wọ́n ti ń jà mí sí wọ́n ní protein náà ni protein ní àwọn tanwítì ọ̀hún láyé ìgbà wọn òótọ́ ni ẹ fẹ́ mu gàrí báyìí ẹ̀rí tí wọ́n máa sáré kí nínú omi báyìí nínú omi inú àmù ẹ ti léèwé dé ìfẹ́ mọ́ bẹ́ẹ̀ bá ṣe kọ́kọ́ dé láti ilé báyìí tẹ́ ẹ ti léèwé dé báyìí ìdí àmú lẹ́kọ̀ọ́kọ́ lọ ẹ lọ rèé mu mi ní bí àmú bẹ́ẹ̀ bí ẹni pé wọ́n ti ń lé yín bọ̀ látọ̀nà oko àmúpọ̀ ǹjẹ́ yìí tiẹ̀ ti mú aṣọ iléèwé yín gbà tó mi yẹn rú tán tẹ́ ẹ̀ rán àwọn ọmọ iléèwé bí sí ń sáré kínú rẹ̀ bá àwọn protein àwọn protein tó jẹ́ pé yóò wọn sáré kí báyìí ẹ sì tún rí tí ó tún mọ jó báyìí tí ó mọ lú ẹ̀ báyìí àwọn táwọn wíjì tí ó mọ jó báyìí ẹ wàá da aṣọ iléèwé yín ẹ tún dáàbò báyìí ẹ wàá máa fi sẹ́mu àgbà wàá búra lóru òṣìọ́rí mo lérò kọ́ ìrántí díẹ̀díẹ̀ ó lè torí láti máa múra wá rántí onírúurú tèmi yín tá a jọ gbé ṣe nígbà tá a kéré àmúwa rántí ká má bàa gbàgbé mi torí pé ìgbé ayé wa ńgbà tá a kéré ó ṣe pàtàkì bẹ́ẹ̀ ló sì jẹ wá lógún ẹ rí i pé ipa mọ́ni gbàgbé ìnìgbà kékeré wa jẹ́ nínú ayé ọmọ ẹ̀dá nínú tá a ti gbé ṣe ṣẹ̀ ń bẹ́ńbẹ̀ lálẹ́ òní ẹ máa rántí ju bẹ́mi gan ṣe ń sọ ọ lọ mọ́mọ́ ọ̀pọ̀lọpọ̀ protein táwọn tí ń láti mú lámúdá ọlọ́run ò sì sọ pé ká kú ọlọ́run ò pé kí nǹkan kan ṣe wá àmọ́ ńgbà tó júlà dáadáa ní ìsìn ẹ lọ́pọ̀lọpọ̀ àwọn àrùn wá gbòde àní bá a bá lọ rèé wẹ̀ lódò sẹ́ẹ̀ inú odò tá a ti ń wẹ̀ tó jẹ́ pé onírúurú ẹ̀gbin là á ṣe é bẹ́ẹ̀ á ṣẹ̀yọ́ á sì gbogbo ẹ̀ náà ni ó sì tún ṣe kíni yóò tún ṣe ṣeré sọ́nà fún wa àwa náà ní lónìí o àdúgbò ọlọ́run àwọn ẹran gan àwọn gan wọ̀ ní odò wọ́n ganu sí àwọn náà mú inú omi náà làwọn náà tún ti wẹ̀ láti lọ láti bọ̀ láti ṣe gbogbo ẹ̀ àwa náà tún rè lónìí sáàwá dúpẹ́ ni ṣé ẹ rántí ṣé ẹ gbàgbé ǹjẹ́ ẹ ti ẹ rántí bátìrì ẹ̀mọ́dún tá a máa fi ń ró nígbà náà lọ́hùn-ún ẹ̀yìn mọ́ bí mi ò bá ti ẹ rántí mọ́ bí mo ṣe dákọ rẹ ẹ̀yìn mọ́ àfi sẹ́yìn sọ pé ẹ̀mọ́ ni àgbà wa búra ń lóru òṣèré àwọn ará wa létí ni o díẹ̀díẹ̀ à ń jẹ mọ́sà rẹ̀ létí etí kí lẹ́yìn náà rántí lálẹ́ òní ṣé ẹ gbàgbé ṣé ẹ rántí àwa tá a bá gbé abúlé dáadáa ẹ ti ní bá a bá rántí bá a ṣe ń bá a bọ̀ ń bá a kékeré ẹ sì ọ̀pọ̀lọpọ̀ sì máa dá rẹ́rìn wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ṣe ń ní àǹfààní àti máa gbọ́ mi nínú ilé ẹlòmíì yóò ti rẹ́rìn tí ó sì máa tọ́ ara yóò máa ṣẹ̀yọ́ yóò máa ṣe sára mo ti rí nù ìgbà kékeré abẹ́rẹ́ ti gbàgbé ni bàbá bójú bá pààyàn òótọ́ lòwe Yorùbá tó ní bójú bá pa ni àmọ́ ṣẹ̀yọ́ ara ni bẹ́ẹ̀ ni kò sí lọ́nbẹ́ tí ìrìbí tójò ti pa yín tójò bá pààyàn tán dáadáa káre èèyàn ti tutù ẹ sì tún máa ṣẹ̀yọ́ ẹ wà máa ṣẹ̀yọ́ sára báyìí ṣé wàá rí ibi tí ọwọ́ ẹ̀yọ́ ọ̀hún ti ń bá jáde o
ibi tán yóò wá gbóná yóò gbóná. ọkọ̀ bá gbadé adékọlù ìyá ẹlẹ́yìn gbadé ṣépè pàjé ní ó pàdé. ẹni sọ́sọ́ yìí kò ní kú ẹni sọ́sọ́ yìí kò ní rùn tó bá délé ara mọ́tò ìbọn náà máa yìn kiri pò 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 pò. Àkànjí ló sọ. akérítà kejì ọ̀bọ̀rúgúdú ẹ̀bàlàdé sàmì ètè pọ̀mọ́ kókó yam 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 yam. mo lérò pé yìí náà ẹ̀ ń gbádùn rẹ̀ ẹ sì ń bà yín lákìyẹmí ara àbí ta ni ó sọ pé òun ò ṣe rí ta ni ọ̀sẹ̀ yọ ara nù òjò rí òjò ká yín mọ́ ibi ayé bá ti bá ni làá ti jẹ́ tí ń mú kí kéèyàn kó ṣẹ̀yọ ara àbẹ́ẹ̀mọ̀ ibi ayé bá ti bá ni làá ti jẹ́ ìní mú kéèyàn ṣẹ̀yọ ara ẹ̀ máa ti léèwé bọ̀ báyìí kódà kẹ́ ẹ máa bọ̀ látọ̀nù oko dìsín dọ́lóòdè yìí ọ̀pọ̀lọpọ̀ sì wá a sì tún máa ń ṣẹ̀yọ ara kẹ́ ẹ máa bọ̀ láti ibi iṣẹ́ yín kójò ti wá nà yín kó ti fọ̀ yín lẹ́nu nù kó ti tutù dìmbà ẹ tún ra sí rẹ̀ pé ìkú níbi tí wọ́n jẹ́ ń kú kò kú sẹ́ni jọ́ òjò yóò farabalẹ̀ nà yín tààràtà ẹ̀sìn rí àbẹ́ ẹ̀sìn rí àgbà wàá búra jàre ẹja sáré rántí àkọ́sórí agogo bàbá mi iná mò ń bọ̀. Agogo bàbá mi ẹgbẹ́ ògiri lòdù o ìkànkà wákàtí ìkejì kàṣẹ́jì gẹ́gẹ́ bí a ti mọ̀ nílé ìwé alágógó wọ́n gbọ́ngbọ́n kígbọ́ nílé ìwé alágógó wọ́n gbọ́ngbọ́n kígbọ́ nílé ìwé alágógó agbábúra. ẹ má bínú àkókò mi ọ̀pọ̀ lálẹ́ òní ẹbẹ wà búra lórí òṣèré ṣé ẹ gbàgbé ṣé ẹ rántí ṣé ẹ gbàgbé à ń sọ̀rọ̀ nípa àwọn àgbé ayé wa bá a ti ṣe lò ó àwọn nǹkan tá a ti ṣàfẹ́ rí tó jẹ́ pé ó pẹ́ gan bẹ́ẹ̀ bá rántí rẹ̀ báyìí ẹ má bínú ẹ̀yin tẹ́ ẹ bá ń jẹun lọ́wọ́ ẹ má jà tọwọ́ pa yín lórí ẹ dákun ẹ gbé mi ẹgbẹ́ ẹ ń wakọ̀ lọ ní ẹ lójú ọ̀nà lẹ́wà ẹ̀yin ẹ wá ń gbọ́ nínú mọ́tò ẹ dákun ẹ concentrate ẹ jọ̀ọ́ ẹ ní fókọ̀sì àbí tí mò ń sọ ṣé kò yé yín ẹ fókọ̀sì. àbúrò bí bẹ́ẹ̀ ṣe rí. ní ọlọ́run ọba mi Èdùmàrè yóò sọ adélé. àbí èyíkéyìí àkóso ilé ẹ̀kọ́ alákọ̀ọ́. ilé epo lẹ́yìn tí ń gbọ́ mi. ètò àgbàwá kúra ní kí o máa. àtẹ̀ndáǹtì dákun mọ́ ṣe pòtà. Yorùbá tukọ̀ rẹ̀. bó ti jẹ́ nù. iná márúwá ńlẹ̀ ti ń gbọ́. tọ́ ẹ̀pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọwọ́ yín o. kò ní bàjẹ́ lágbára ọlọ́run ọba mi Èdùmàrè. àwọn onírúurú tèmi yín tá a ti jọ ṣeré ni là ń pẹ̀ kẹ́lù. Ṣẹ́gun Afọlábí ṣìgò ẹ káàlẹ́ ẹ kú ètò ẹ ṣeun kò ní bàjẹ́ lójú òpó Facebook wa ni mo ti ń rí wò ẹ ṣeun ẹ ṣíà rẹ̀ dáadáa ká gbádùn ara wa ọjọ́ wa ti lọ ọjọ́ wa ó ti lọ tọ̀ gẹ́gẹ́ bí a. màá dé màá gẹ̀ ìpè ìpéjú tẹ́ ẹ rí ń là láàfilà. nílé ìwé alágbogbo. bó bá ti wá kọjá àpò ìpéjú yóò di bàbá sí òsì nǹkan. gbọ̀ngbọ̀n ti wọ́. èmi fẹ́ dìde kúrò lórí àga àléfètò fún kálí òní ọjọ́ mẹ́jọ lèmi yín láǹfààní àtijọ́ pàdé pọ̀ padà lórí ìkànnì yìí lórí ètò yìí
báago 9 alẹ́ bó bá ti gbé tán létàn ní gbogbo ọjọ́ ẹtì Friday ńlẹ̀mí àti yín lájọ bára wa fà á tájọ náà tán bí owó dáadáa gbéra wa débẹ̀ ránra wa létí onírúurú tèmi yín tájọ gbéṣe nígbà tá a wà ní kéékèèké bọ́ ẹ bá rí tọ́mọ wa bí bá ń ṣèkan àbí méjì ẹ má bá wí ẹ̀yin náà ti ṣe wú ẹ ti ṣe ń tójú bẹ́ẹ̀ lọ́ngbà tẹ wà ń kéékèèké àgbà wa búra ní ìgbéwò ìṣọ́nù àwọn rí pé Yorùbá dùn ún pọ̀ Yorùbá dáa gan Yorùbá ló làṣà Yorùbá ló lédè Yorùbá ló ní gbogbo nǹkan pátápátá káàbàtà bó ti rí gangan nu láì dé ìtàn pẹnu bó ti rí nù. èmi irun fi yín lẹ̀ báyìí ìní fi yín lẹ̀ sínú ìbànújẹ́ ìsìní fi yín lẹ̀ sínú ẹkún ayọ̀ àti ìdùnnú láàjọ fi pàdé lọ́sẹ̀ tí ń bọ̀ káyà aláyọ̀ ká pàdé ní rẹ̀ ká má dolódì lẹ́yìn ara wa bẹ́ẹ̀ bá lóun tẹ́ ẹ fẹ́ bá mi sọ 09030514637 09030514637 òun náà ni WhatsApp number mi ẹ fóònù ránṣẹ́ sí mi ẹ jájọ gbéra wa débẹ̀ ká múra wa rántí onírúurú tá a ti jọ ṣe rí ńgbà tá a kéré when you see me you bless me ire o. jẹ́ kí ó dẹni tí ń lágọ̀. orí bí ayé tí mú sí ọ. ẹ̀kọ́ sílẹ̀ ṣẹ́ ní ìjọba.